sọ ọ́nù gbogbo bọ́ mo rí pé ó rí àwọn èèyàn tí wọ́n ṣe àkóso orílẹ̀-èdè yìí orí ọ̀pọ̀lọpọ̀ pé nínú wọn gbogbo àwọn tá à ń dìbò fún tí wọ́n lọ sí House of Assembly House of Senate orí gbogbo wọn pé I said it sọ fún gbogbo ẹ̀rẹ́ lẹ́ pé tá a bá gbàdúrà pé tí kí pásítọ̀ Adébóyè mú Jésù wá látọ̀run torí àwọn ọmọ bá Jésù sọ̀rọ̀ kí wọ́n mú Jésù wá kójú kúrò kájọ mu tíì bọ́sẹ̀ jọ máa mú kí wọ́n sọ fún Jésù pé ọ̀rọ̀ Nàìjíríà mú wájú rẹ̀ kò lè rí kéèsì Nàìjíríà yanjú tí bàbá Bọ́lá Tinubu bá kọ̀ tí ò bá gbégbèsè bẹ́ẹ̀ ṣe election ṣogbó ń gba ìtànàgbẹ́ fi wọlé ẹ̀wọ̀ ọmọdá sí ẹ jẹ́ kí n táyẹrẹ burú náà àwọn tí ń ṣe iṣẹ́ kíṣẹ́ yìí káyẹrẹ tètè burú ká máa gbóde gba wọn. ẹ mú ọmọ kékeré ẹ du abá rẹ lójú rẹ àti yá rẹ ẹ dẹ́ expect kí ọmọ yẹn dàgbà sínú system yẹn kó wá forí jì yín ó possible. tẹ́yìn bá rí wọn nínú gbẹ̀yìn ó sọ fún aráàlú pé ẹ rí Fúlàní ni abẹ́rí bá dìtì mo ní kí wọ́n ṣe Lóko-Oru ẹ ṣe Lóko-Oru kí gbogbo tó síbẹ̀ kó parẹ́. àwọn èèyàn dàpọ̀ ẹkún àwọn kan bọ ẹkún ọmọ nínú ọ̀ràn wọn àwọn kan ṣe primary election torí ti ń la ẹ̀mí lọ nítorí pé 100 million 200 million ẹ̀wọ̀n fẹ̀mí àwọn èèyàn ṣòfò ṣé àwọn ọmọ Mr. Oyedokun tí wọ́n gé lórí yìí ṣé àwọn ọmọ rẹ̀ lè ro dáadáa pẹ̀lú orílẹ̀-èdè mọ́ gbogbo ẹni tí wọ́n ti fojú kan Fúlàní láàrin àdúgbò bí tó bá wà gbà pé ikú ní bọ́mọ rẹ̀ ọmọ òfurá ni wọ́n. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. tí bàbá Bọ́lá Tinubu bá kọ̀ tí ò bá gbégbèsè bẹ́ẹ̀ ṣe election ṣogbó ń gba ìtànàgbẹ́ fi wọlé ẹ̀wọ̀ ọmọdá sí ẹ jẹ́ kí n táyẹrẹ ó burú náà àwọn tí ń ṣe iṣẹ́ kíṣẹ́ yìí káyẹrẹ tètè burú ká máa gbóde gba wọn. ẹ lo gbogbo tẹ bá mọ̀ ẹ lo technology sóyìnbó ni ilé ìṣẹ̀lẹ̀ sí ni mo ní máa ti ń ṣẹlẹ̀ táwọn bá ti ẹlẹ́ńjìníà ṣáàbọ̀ olówó tá a lè fi rà ní ẹ lọ yá owó nítorí security ẹ lọ yá owó bàbá tẹ́ ẹ bá lọ sí World Bank lọ yá wá yóò fi yín lẹ̀ lọ́rùn ṣùgbọ́n à ń ṣe títì lọ Sókótó àti títì lọ Badagry gbogbo ilé ìranu ni tẹ́mi àwọn èèyàn ń bọ́ sẹ́yìn àwọn ọmọ tí yín nìkan ẹ fẹ́ ṣe títì fún tí wọ́n mọ̀ tọ́ ni ṣé pé wà á tẹ̀ ṣe fún iná làwọn Fúlàní ti ń pa sínú gbó lójoojúmọ́ yìí ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ náà mi ò dá kí Nàìjíríà lè gbádùn sáwọn tẹ́ ẹ fẹ́ kó gbádùn ẹ̀ náà kọ́ ni wọ́n ti fẹ́ pàtẹ́ yìí àbí àwọn abẹ́ ń ṣe fún àwọn ọ̀ràn yín nìkan ni torí kò yé mi bàbá ìta kìí jí o ẹ wá oko technology lọ bá Japan àti Chinese ẹ má ṣe níta gbangba ẹ má sọ lórí ẹ má broadcast ẹ lọ wá àwọn company kan tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó yẹ pé àwọn company nìkan ló máa mọ̀ lára ara yín tí wọ́n handle situation yìí tí ẹ bá bẹ́ẹ̀ nu gọ́ọ̀mẹ̀ntì yín tí bá ṣàgbọ́dẹ̀gbà àwọn kìnìún àṣírí lótú mo mọ̀ yín tẹ́ bá fẹ́ mọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ wá dákẹ́ fẹ́ ẹ̀ wá tẹ̀ ṣe kankan ẹ gbé gbèsè ẹ wá máa sọ pé àti àwọn kìnìún kan ẹ wá máa sọ̀rọ̀ lórí I will find something to do ìdí Buhari sọ títí tọjọ́ fi lọ. bàbá ìtì wọn ní àti à ń pè ní ọ̀wẹ̀ ìtì ńlá ronú ọ̀wẹ̀ la pè ìtì ńlá ronú tó bá ti di pé ń dé aró yóò kárí o ìdínú yóò bá yẹn ibi tó túmọ̀ sínú pé yóò kárí. mo fẹ́ mú kí ni èròǹgbà tiwa àti aráàlú lórí kéèsì tí ń ṣẹlẹ̀ yìí. ìkíní ìkejì kí ni ìdí tó jẹ́ pé àwọn tá à ń bá nídìí ìṣẹ̀lẹ̀ yìí Fúlàní ni wọ́n. ó di méjì. ìkẹta kí ni tí Fúlàní fẹ́ gbà lọ́wọ́ Yorùbá. tí Yorùbá nídìí Yorùbá ní obìnrin kì í jẹ́ kúmọ́lú. ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ káàkiri ìlú tá à ń pariwo lé lórí yìí. lánàá òde yìí àwọn tí ṣàṣèwọ́de nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n kígbe solidarity látàrí pé wọ́n fẹ́ kí wọ́n fi àwọn akẹgbẹ́ wọn àtàwọn ọmọ iléèwé yẹn sílẹ̀. ẹ jẹ́ kí n mú fọ́nrán yẹn wá kẹ́ ẹ wo bí ọ̀gọ̀rọ̀ tíṣà bí wọ́n ṣe jáde látàrí pé wọ́n ṣèwọ́de lórí ọ̀rọ̀ àwọn ènìyàn wọn. Let them know that Ogbomoso teachers, they are out and demanding for the release of their people. Please, let's move.
Oyo State just few days ago. They are out this morning to protest, a peaceful one, and demand for the release of their colleagues. That's why you are seeing them outside this morning. Please, whoever that is coming, watching us live now, please help us share. Tag the president, tag the governors, tag whoever, the House of Rep, the Senate, help us tag them. Èyí ni akí gbogbo ojú tó wò wá káàkiri àgbáyé. Àwa ìkànnì Ogbomoso Focus TV là ń mú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ fún yín ní ìlú Ogbomoso báyìí. Àwọn ẹgbẹ́ àwọn teachers ní ìlú Ogbomoso ni wọ́n jáde láàárọ̀ yìí láti máa dìmáàndì fún pé kí àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jí gbé ní ìlú Ẹ̀sìẹ̀lẹ̀ àti Yawota ní ọjọ́ Friday tó lọ. Òun ni àwọn teacher ni wọ́n ti jáde láàárọ̀ yìí láti máa dìmáàndì fún release àwọn èèyàn wọn. Òun náà lẹ́ ń rí ní ojú ìran wa yìí. Àwọn teacher ìlú Ògbómọ̀ṣọ́ àwọn lẹ́ ń wò lójú ìran wa yìí tí wọ́n dìmáàndì pé kí ìjọba kó jọ kó jáde láti bá wọn release àwọn èèyàn wọn. Òun náà ni bí wọ́n ṣe ń pa àwọn teacher. Iṣẹ́ mi kan tó wá máa ń dùn mí jù tá a bá ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ó làwọn tó máa ń sọ pé ẹ jẹ́ káwọn aṣá máa gbàdúrà kó lọ́mọdé aṣálágbà kó ibi sọ àwọn tó ṣàgbà kó ibi yẹn àwọn ò gbàdúrà rí àwọn yẹn ò ní Ọlọ́run ò dá wọn yẹn mọ̀ tẹni tó dé la rí o àmọ́ tẹni tó bọ̀ ìgbà tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ tí wọ́n lọ ní Sunday service kì í ṣe inú gbó tí wọ́n pa àwọn èèyàn a sọ̀rọ̀ àní mo tún ráwọn kan lẹ́yìn gbàtà wo fídíò ẹ̀ tó tún sọ̀rọ̀ fúbọ̀ ṣáàsìkò fúbọ̀ lélẹ́yìí ṣe bí primary election kálukú wọn tún ṣe káàkiri yìí tí gbogbo yín tún gba ráìsì tẹ tún gba ráìsì tí òsèǹ tó fẹ́ sọ̀rọ̀ àdúgbò tí yín tẹ̀ ń gbé yẹn ilé yín tẹ̀ ń gbé yẹn tí wọ́n bá wọlé ní òru ládùúgbò yín tán bá pa ogbó láńlọ́ọ̀dù ta ló fẹ́ gbà yín bẹ̀ ṣọlọ́dẹ tẹ́ ẹ gbé ṣàkàbùlà yìí lọ́wọ́ tẹ̀ ní 30,000 naira tẹ́ ẹ sanwó lójú tẹ̀ ní tọ́lójú tó bọ̀ ṣé òní ò ní gbàbọ̀dẹ̀. Yes, as regarding the incident that happened at Oluko local government, please I want you to share this video. But as regarding the incident, see, this is my take on the incident. We are no longer one Nigeria. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbà yẹn àìṣe ọmọ Nàìjíríà kan náà mọ́ o. Hausa ti wà, Igbo ti wà, Yoruba ti wà báyìí. And there's something I want to tell us in Yoruba land, the southwest. Gone are the days, Tama sọ pé we don't want to go to the north because of the insecurity, insurgency, this and that. Boko Haram, now see, ilé wa gan òṣè. Wọ́n ní pé èèyàn kí ń gbélé ẹ̀kọ́ fọ̀rọ̀ ẹ̀yàn kọ́rọ̀ òrí bẹ́ẹ̀ mọ́ báyìí. Àwọn ẹni ẹlẹ́ni múra, wọ́n lọ ibi iṣẹ́ pé ká lọ ṣiṣẹ́ tí ìjọba gbélé wa lọ́wọ́ láti sin ìlú àti sin àwọn èèyàn. I watched the video of that man that was slaughtered ní ilé sùn mọ́júmọ́. Kí lẹ rò pé yóò máa lọ ní máìndì ìyàwó àtàwọn ọmọ wọn. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá gan náà àlejò tó ná wọ́n sì sáré àfọ́jú ni ẹ mọ̀ pé ó ti lọ́wọ́ ara lẹ́nu. Àwọn pípọ̀ ti wọ ìlú o wọ́n ti wọ inú gbogbo igbó yín wọ́n ti àwọn ọlọ́kà tó ń gbé yín alálùbọ́sà tó ń ta àlùbọ́sà fún yín tó ń tata fún yín they have been strategically placed in southwest. ká tó mọ alọ́sọ́nà agbárí ètò nínú àwọn kan tí mo kà á lẹ̀ yẹn àwọn bàbá kan náà kóra wọn jọ nílùú Ògbómọ̀ṣọ́ lánàá ní voice ibẹ̀ yẹn ò jáde màá kàn fi caption yẹn hàn yín ni tí wọ́n lọ ń bá onílẹ̀ sọ̀rọ̀ látàrí bí wọ́n ṣe fi àwọn ọmọ ìsílẹ̀ àtàwọn tíṣà wọn ẹ̀yin nìyẹn mi mo fẹ́ kẹ́ ẹ wo fọ́nrán náà kó mọ́ dábàá tó pé àbáwọn èèyàn gbégbèsè nílẹ̀ Yorùbá àbáwọn èèyàn wọn ò tara lórí tí ń ṣẹlẹ̀. ẹ rí pé fúnra yẹn ṣókí ni mo kàn ṣe mi fẹ́ kó gòjò torí kò sọ̀rọ̀ ó ní ìdíta àfijẹ́ ó sọ̀rọ̀ torí àwọn kan tí ń jáde ń bẹ̀ yẹn ṣe rí irú ìṣẹ̀lẹ̀ báyìí yóò máa wáyé tá a bá ń fọwọ́ tá a fi ń mu tá a bá fi ń mu yóò continue ibi tí mò ń lọ ètò ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ni ìdí tí ó fi continue máa fi hàn yín mo sọ lánàá mo láwọn bàbá wa ní àtijọ́ tí wàhálà báyìí bá ṣẹlẹ̀ wọ́n ó pè bíríkótó wọ́n ó pè bíríkótó wọ́n yanjú ọ̀rọ̀ yẹn láàrin ara wọn wọ́n wà bí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ náà ṣùgbọ́n ilé tó wà nílẹ̀ yìí àwọn èèyàn àwọn àgbààgbà ò pé bíríkótó mọ́ oníkálukú sáà ń gbá ibi ní òkè ní ó gbà ìsàlẹ̀ ní ó gbà ayé wa dayé Boko Haram ibi tí mo lọ rí o bàbá Tinubu wà níjọba nínú fídíò tí mo ṣe lọ nígbà tó fún wa ní information pé ká wà very careful lójú ọ̀nà mo ṣàlàyé bẹ̀ pé wọ́n ní tá a bá rí sọ́jà tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n dá dúró wọ́n ní ẹ má lọ kódà ká máa ṣẹ́wọ́ sí ẹgbẹ́ ẹ má bọ̀ kó ṣe wọ́n ní ká má lọ ká padà
kí nìdí wọ́n ní ká má trust wọn torí pé Boko Haram náà àtàwọn bandits aṣọ sọ́jà ni wọ́n ń wọ̀. ṣé ẹ ti rí àwọn tó fún wa ní kíní yẹn? now ẹ mọ̀ pé àwọn kan wà nínú àwọn sọ́jà military Nàìjíríà tí ń ṣàgbọ́dìgbà àwọn kìíní tó fún wọn ní grand àti guts láti continue láti máa ṣe àwọn wàyí. wáyé tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò lè dá arú ọgbọ́n tẹ́ ẹ dá nígbà election Àrẹ́gbẹ́ lẹ́ni tí agbára ìṣàkóso ń bẹ lọ́wọ́ yín. wáyé tẹ́ ẹ dárú àwọn ọgbọ́n yẹn. èní drone ti wà táwọn yẹn lè fly. èmi tí mo dún ìgan ní drone nílé tí mo lè fly. so many people èló náà ta drone. èló lẹ lè gbé fún company pé bá a ṣe drone tó tún lágbára tàwọn ilé lọ. ó ní chips kan tí Amẹ́ríkà lò lórí Saddam lórí Gaddafi rí. tó pé nígbà tó dún lábọ̀ tí wọ́n kọ́kọ́ fẹ́ kí Gaddafi ó mọ̀ páwọn lágbára lórí ẹ̀. kìíní tí wọ́n place tí wọ́n lò fún Gaddafi bí lábọ̀nbọ̀n báyìí ló ṣe rí kò ju kékeré báyìí lọ. tó wọlé tí Gaddafi rò pé ṣiṣẹ́ ló wọlé ó lé gbà tó lé tí ó tágbára ò gbé ó fi ṣiṣẹ́ ẹ̀ lẹ̀. àṣẹ rìkọ́dì kìíní ni ó rìkọ́dì Gaddafi ní òun bó ṣe báyàwó ẹ̀ ṣeré tó ṣe everything gbogbo ìpátá ló rìkọ́dì. bàtọ́ ọjọ́ kejì Amẹ́ríkà send the picture yẹn sí Gaddafi ò believe ló ṣe wà rántí bí kíní kan wọlé lánàá tóun lé bí a ṣe kíní yẹn ní rìkọ́dì òun. nígbà náà ojú ṣẹ̀ṣẹ̀ ńlá bọ̀ ibẹ̀ ni Gaddafi kọ́kọ́ ti mọ̀ pé Amẹ́ríkà iṣẹ́ tí yẹn máa rí fín. ṣùgbọ́n gbà tó continue láti máa rí Amẹ́ríkà fín Amẹ́ríkà wọn mú ẹ̀mí kò láyé ni. gbogbo àwọn kíní technology yìí ló wà wáyé tíjọba ò lè lò ó lórí insurgency. àtàwọn tó jẹ́ kọ́ lọ̀rọ̀ sí ti ń parapọ̀ mọ́ wọn ṣiṣẹ́. ó wà lára nǹkan tí ń jẹ́ kí àwọn èèyàn lose hope nínú ìjọba tó wà ń ta. ọ̀pọ̀ tí ń ṣẹlẹ̀ ní òye ọ̀pọ̀lọpọ̀. ibi tí kìíní yẹn àlàyé bí ṣe ń lọ ẹ̀ gbọ́ nínú ìtàn tó fẹ́ ṣe lé ní. ètí ń bígè tí ń bá dùn bí ní orí ọ̀rọ̀ ajínigbé àìpaniṣayé ẹ̀ gbọ́ nínú ètò tòní máa fi tó yín létí. kí wàá lọ yẹ kó jẹ́ solution? màá kọ́kọ́ sọ̀rọ̀ kan náà nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn ní òṣèlú wọ́n dá kinní kan wò tó wà lára tí mo fi tẹ̀lé wọn gbà yẹn. mo sọ̀rọ̀ nípa election 2003 tá a ṣe fún bàbá Àkàndé. mo wà nínú ṣé ASF la máa ń pè gbà yẹn ni Àkàndé Solidarity Forum, yes ASF. mo wà nínú àwọn gúrùpù yẹn lóṣogbo lọ́dún náà lọ́hùn. a gbìyànjú kí bàbá padà lẹ́lẹ́kejì bàbá ò padà. nígbà tó wá dìgbà tá a wá di 2004 àwa fẹ́ kí bàbá no ṣe 2003 náà ni tó di around October tí wọ́n ṣe handover no before May tá a máa ṣe handover tí bàbá Àkàndé bá kúrò ní gọ́ọ̀mẹ̀ntì tó Oyinlọ́lá máa take over. Oyinlọ́lá take over ní May. wọ́n wá shift election day ti àwọn chairman local government àti councillor wọ́n shift sí the following year. so Oyinlọ́lá ti lo ọdún kan kó tó di power selection àwọn chairman sorry. àwa kó chairman local government mọ́mí o àwa gbé bàbá Tinubu wá láti kó àwọn ti wọlé wọ́n ti di governor nígbà yẹn lẹ́kọ̀ọ́. wọ́n wá campaign fún wa lóṣogbo àti lágbèjì ní bàbá tẹ̀ ti bẹ̀rẹ̀ campaign yẹn bọ̀ wá sí gbòòrò Kírun bẹ́ẹ̀ ní local government tèmi wọ́n wá sí local government mi wá campaign. ẹ̀gbọ́n mi dẹ̀ wà ní race òun ni vice chairman local government wá ń gbà yẹn nífẹ̀ẹ́ lódò local government ní Kírun. bí bá kété tí bàbá Tinubu jáde inú àwọn èèyàn dùn pé election yìí ó máa ṣe kìnnìkan nígbà tó máa selection wọ́n sweep gbogbo local government pátá PDP ló gbà AD òrówó mú lọ́dún àǹsọ̀ yìí. ìgbà tí bàbá Tinubu wá padà wá dẹ́kọ̀ mo rò pé ìgbà tó yá along the line before 2007 sorry tí ìjọba bá kó lọ́wọ́ bàbá Tinubu kí ní contest Arẹ́gbẹ́ṣọlá against Oyinlọ́lá lọ́sùn láti lè gba síìtì yẹn lọ́wọ́ Oyinlọ́lá. wọ́n ti wá rí pé Oyinlọ́lá strategist abala strategist lòun náà election tí PDP ṣe yẹn wùrúwúrú abẹ́ gan
ẹ̀wọ́n ìjọba tó sẹ́yìn jẹ́ tá a máa ń sọ̀rọ̀ lórí wùrúwúrú níbi election PDP ju APC lọ o títí wọ́n ju APC lọ àwọn òdòdó kọ́lé lọ́rọ̀ kò sí nǹkan tẹ́ ṣe wọ́n tó tẹ̀yìn yìí kẹ́kẹ́ ní alliance pẹ̀lú wọn àwọn wọ́n á tún yẹ̀yìn jẹ níbi títí wọ́n burú dé ṣe APC máa ṣe tán wọ́n á cover ẹ̀ wọ́n á tún ní kẹ́ lọ kóòtù ẹ̀ níwìn títà àwọn eléyìí kóòtù tiẹ̀ níjókòó kò sí kẹ́kẹ́ lọ kóòtù wọn níjẹ́ rí kankan PDP yà wẹ̀rẹ̀ ju APC ẹ̀ má jẹ́ bá tó tẹ̀yìn jẹ́ o ẹ̀rọ àwọn ẹni tó bá wà nù system mọ́ ẹ ló máa mọ̀ ṣé wàá rí PDP yìí wọ́n wá fẹ́ selection bàbá Bọ́lá Ahmed Tinubu wá lọ strategy kan ibi tí mò ń lọ rẹ o wọ́n wá lọ ṣe pé gbogbo pen tí àwọn INEC fi selection lọ́dún náà lọ́hùn because Ọbásanjọ́ náà fi ìjọba lẹ̀ ní 2007 òun ló kú níjọba yóò gbéjọba fáwọn míì Tinubu ló kú níjọba yóò gbéjọba fáwọn míì Arẹ́gbẹ́dẹ́ contest lọ́ṣogbo Arẹ́gbẹ́dẹ́ ní Tinubu believe pé kó secure fún àwọn máa rí kó mú wọn wá believe pé Ọ̀ṣun báwo la fẹ́ rẹ́ Ọ̀ṣun gbà lọ́wọ́ PDP the best thing ni káwọn lo pattern àwọn náà lò wọn wá lọ kó àwọn kámẹ́rà oríṣiríṣi tẹ́lẹ̀ mọ́ ibi tí wọ́n place ẹ̀ sí wọn kò wọlé àwọn surveillance camera tẹ́lẹ̀ mọ́ ayé ibi tí wọ́n ti bọ̀ àwọn micro not macro ṣe tóbi micro camera àwọn tẹ́ pé tó máa fi bí chips ni tó máa fi sí àlàṣọ ẹ̀ lé mọ́ àwọn microchips wọn kò wọlé wọn sì bẹ̀rẹ̀ sí pẹ́ẹ́nì mi wà tó bá fún INEC pé kò fi ṣe kínní àwọn ACN ìgbà yẹn ló ṣe but INEC kò mọ̀ pé wọ́n ti pààrọ̀ gbogbo àwọn kínní àwọn táwọn fẹ́ lò pátá so gbogbo nǹkan tó ń ṣe táwọn PDP táwọn èèyàn láti pátá ni wọ́n record tá ayé ò mọ̀ wọ́n record wọn tí ayé ò mọ̀ tẹ́ election yẹn fi lọ ìgbà tí wọ́n set up tribunal wọ́n bẹ̀rẹ̀ tribunal wọ́n wá mọ́ Tinubu ó wá mìíràn láti lo Ayọ̀ Isa Salami bàbá tó di appeal court mú gbà yẹn àwọn ni wọ́n jókòó panel yẹn ní Òṣogbo ní Nàìjíríà gbà mí mọ́ ní ṣe kéèsì ẹ̀ṣá ọ̀rọ̀ di kéèsì court pé Arẹ́gbẹ́ ló wọlé Oyinlọ́lá ló ń wọlé ok ẹ present kéèsì yìí bóyá ẹ bẹ̀rẹ̀ sí present kéèsì yẹn ẹ máa ń ṣòwò agbádá Oyinlọ́lá bí tó ń gangan fúnra lára rẹ̀ àti ìjọba fàdìgbà nídìí àpótí ìbò fídíò yẹn jáde wọn ò jẹ́ ó jáde sí public bọ̀ wọ́n play ẹ̀ fún wọn ní court gbogbo bó ṣe pààyàn gbogbo bó ṣe jí gbogbo ẹ̀ pátá náà fi rojọ́ ní court àpò àwọn Oyinlọ́lá jábọ́ ní nǹkan tí wọ́n lò fún wọn lọ́sùn state lọ́dún náà nù wọ́n fi rọ́ṣùn gbà lọ́wọ́ àwọn PDP wọ́n gba Ọ̀ṣun lọ́wọ́ PDP òun wá ló wà lára tó jẹ́ kí n nífẹ̀ẹ́ bàbá Tinubu sí nígbà yẹn pé kí èèyàn gbọ́n báyìí pé ta ló mọ̀ pé ní irú ẹni lè dárú ọgbọ́n yìí because ẹ̀yin Arẹ́gbẹ́ làwa wà àwọn wà wò pé bóòlù la ṣe fẹ́ win pẹ̀lú agbára federal mighty tó wà pẹ̀lú PDP ní tá a fi win election yẹn gbà yẹn nìyẹn o gbogbo wùwúrú tó ṣe ń kírun gbogbo ẹ̀ lórí fídíò gbé jáde gbogbo wùwúrú tó ṣe lókùnkù káàkiri lóṣogbo ní every corner lọ jáde nígbà yẹn ẹ lọ bèrè òdodo ọ̀rọ̀ ni o òdodo ọ̀rọ̀ náà máa ń dàbí ìsọkúsọ ni tí bàbá bá mọ̀ pé lódodo àwọn ṣetán láti ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ gbogbo orúgbésẹ̀ báyìí lẹ́ni láti gbé ẹ má wá jẹ́ kí n bópò lọ́lẹ́ olóró sọ́rí ẹ jẹ́ kí n invite interview Obilo kọ́lọ̀ jẹ́ kó play tó rà ní difficulty kẹlẹ́jọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tá à ń gbé ni wọn kì í release ẹ̀ káwọn èèyàn lò ó but máa try ẹ̀ tó bá work mo fẹ́ kẹ́ gbọ́ interview tí wọ́n ṣe fọkùnrin yẹn ààrẹ lórí ọ̀rọ̀ security case security ó ní nínú àwọn army nígbà tí àwọn ń gbé owó lọ fún ọmọ ọ̀rẹ́ àbúrò ọ̀rẹ́ rẹ̀ ní bọ́ọ̀mọ ọ̀rẹ́ rẹ̀ ní táfẹ́ lọ bẹ́ẹ̀lì ní akátá àwọn ajínigbé pé àwọn ọ̀nà mẹ́ta làwọn army check point láti yọ owó lára owó yẹn pé àwọn army wọn sọ fún wọn pé ẹ sọ fún wọn pa àti yọ tiwa is that not ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ó yẹ kó ti yé jọba èmi ò sọ pé terrorist ni wọ́n ṣùgbọ́n ṣé wọ́n sọ́jọ́ gàtí kò dọ́gàtí wọ́n ní eégún àtiró wọlé èèyàn àtiró wá jáde ẹ ṣàìmọ̀ pé eégún àtiró tó wọlé lẹ́ẹ̀kan lèèyàn tó jáde tẹ bá ṣẹlẹ̀ tí tiro tó jáde padà ètò pé àárọ̀ ọ̀hún ní lọ léwu tó fẹ́ lọ sùn ṣe rí abẹ́rẹ́ torí ẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà kì í rìn eré ní mọ́ sá wọ́n ti sọ kíní yẹn di bísínẹ́sì wọ́n fi ń jẹun gẹ́gẹ́ bọ́kùnrin yẹn ṣe sọ káàkiri tẹ́ẹ̀lé mọ́nú àwọn èèyàn ẹni tí ń tẹ̀lé lẹ́yìn ilé ìjọta rẹ̀ nígbà míì tó gbọ́n bá ń jàyàn má wà ogun ọ̀rẹ́ lọ jìnnà ó lè jẹ́ náà lé ní because wọ́n ti sọ kíní yẹn di bísínẹ́sì but ẹ̀mí tí ń là lọ ló fi yẹ kí ìjọba múra láti jà
pẹ̀lú sọ́jẹ́sì. Mo ń sọ fún gbogbo ẹ̀rí lẹ́yìn pé tá a bá ń gbàdúrà pé tí kí pásítọ̀ Adébóyè ò mú Jésù wá látọ̀run torí àwọn ọmọ bá Jésù sọ̀rọ̀ kí wọ́n mú Jésù wá kójú kó kájọ mu tíì bọ́sẹ̀ jọ máa mú kí wọ́n sọ fún Jésù pé ọ̀rọ̀ Nàìjíríà mú wájú rẹ̀ kò lè rí kéèsì Nàìjíríà yanjú níbi tá a bá dé kì í ṣe pé because irú ọmọ tí wọ́n ń nà ya rẹ̀ jọ́sí tí wọ́n sọ fún ya rẹ̀ pé ẹ̀ ń nà ya rẹ̀ tàbá rẹ̀ wọ́n wá ẹ̀ pa ya rẹ̀ ṣé irú àwọn ọmọ yẹn lẹ́fẹ́ kí wọ́n hẹ́pù àwọn ọ̀ràn yẹn lọ́la irú àwọn ọmọ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ẹni wọ́n gé bàbá rẹ̀ lórí ṣé yóò rí Fúlàní lọ́la kó kí mò ń sọ gbogbo gbà bọ́ mo rí pé ó rí àwọn èèyàn tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè yìí orí ọ̀pọ̀lọpọ̀ pé nínú wọn gbogbo àwọn tá à ń dìbò fún tí wọ́n lọ sí House of Assembly House of Senate orí gbogbo wọn pé I said it torí wọ́n bá pè ní kéèsì yìí ó yẹ ká máa pé gbogbo tí ń ṣẹlẹ̀ yóò continue for life ni torí kò sẹ́ni tí wọ́n pa bàbá rẹ̀ báyẹn tóun náà ò ní máa wá bí ó ṣe gbẹ̀san kò sí wàhálà ni ẹ mú ọmọ kékeré ẹ du bàbá rẹ̀ lójú rẹ̀ àti ìyá rẹ̀ ẹ dẹ́ expect kí ọmọ yẹn ó dàgbà sínú system yẹn ó wá forí jì yín ó possible àwọn kìíní difficult gan láti gbàgbé ìyá èèyàn bàbá èèyàn torí ẹ tẹ bá máa pẹ níṣẹ́ ṣe tẹ bá pẹ lóòótọ́ ìlú lẹ wá sìn ẹ clear so many people tó bá yẹ kẹ́ clear ẹ má ronú 2027 mọ́ ẹ ronú òní nìkan pé tẹ bá tẹ kú bẹ́ẹ̀ ojú wo lẹ fẹ́ káwọn yẹn máa fi wò yín lọ́la ẹ clear bulldoze ibi tó yẹ kẹ́ bulldoze torí tí ń la ẹ̀mí lọ nítorí pé fẹ́ make 100 million 200 million ẹ̀ wọ́n fẹ̀mí àwọn yẹn ṣòfò ṣérò àwọn ọmọ Mr. Oyedokun tí wọ́n gé lórí yìí ṣáwọn ọmọ rẹ̀ lè ro dáadáa pẹ̀lú orílẹ̀-èdè mọ́ ẹ̀wọ̀n àjọkọ̀ àwọn àmọ́ problem tí ò nítumọ̀ àwọn afọwọ́ra ìṣòro lórí ojoojúmọ́ àwọn ìṣòro náà wọ́n ń dàgbà sí wọ́n pè é dán Fúlàní òun náà wàá ṣe fìlà báyìí wọ́n ṣe kí dán Fúlàní ni ẹ júwèé ní àdá lọ́rùn kó mọ̀ kó ọ̀nà jàpòrókú kó mọ̀ bí ṣe máa rí lára mo ń sọ fáwọn èèyàn lánàá ẹ ń sọ wọn ń sọ fáwọn pé kíní kan tábà ti mú wọn nínú gbó ẹ máa fà wọn lọ police station níbo ṣé ìbí sọ ṣé táwọn tẹ̀yìn bá rí wọn nínú gbó èèyàn sọ fún aráàlú pé ẹ rí Fúlàní ni abẹ́rí bandits mo ní kí wọ́n ṣe Oku-Oru ẹ ṣe Oku-Oru kí wọ́n tán síbẹ̀ kó parẹ́ ẹ mo yí àwọn ẹ̀mí èèyàn láti dálé gbòdò ní owó níjọba ti lè kọ́ bá bẹ́ẹ̀. níjọ́ wọ́n bá ya kan sùn ní Ìbàdàn láìpẹ́ yìí tí wọ́n tó gbé orí ìyá yẹn lọ tán mú ọmọ rẹ̀ tán ṣàládà lọ́wọ́ kí ni ìjọba rí ṣe bọ́ ọlọ́pàá tún wá láti Àbújá wá ń sa àwọn èèyàn Ìbàdàn ni. gbogbo kìíní yìí àwọn adákẹ́ àwọn àwòrán yìí sì ń dàgbà mọ́ wa nígbà adẹ̀ ń sọ àwọn kan wọ́n mọ̀ fi sáwẹ́wà ọ̀rọ̀ àwọn èèyàn jáporó ẹkún àwọn kan wọ ẹkún ọmọ nínú ọ̀ràn wọn àwọn kan ṣe primary election àwọn kan gba ara ìṣàgolo 4 tá a mọ nínú ìṣòro tí gbogbo wa wà nínú rẹ̀ tá a mọ ẹni tó kàn ẹni tí ó tó kàn á mọ́. ẹni tí ó kàn á mọ́. ẹ̀yin ènìyàn mi mo mọ̀ pé àlàyé tí mo ṣe ráńpẹ́ yìí yóò ti yé yín bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ń lọ láàárín àwọn èèyàn yóò ti yé yín tí bàbá Bọ́lá Tinubu bá kọ̀ tí ò bá gbégbèsè bẹ́ẹ̀ ṣe election Òṣogbo ń gbà yẹn tánàgbẹ́ fi wọlé ẹ wọ ọgbọ́n dá sí ẹ jẹ́ kí n táyẹrẹ ó burú nú àwọn tí ń ṣe iṣẹ́ kíṣẹ́ yìí káyẹrẹ ó tètè burú ká máa gbóde gba wọn. àwọn bàbá wa mọ́ni bàbá mọ̀yànmọ̀yàn wọn ní lówelówe là lólu àgídígbò ọlọ́gbọ́n ní máa jó ọ̀mọ̀ràn ní máa mọ̀ ewé kókò náà máa fi ṣe ìlú àgídígbò gamugamu ẹ̀gún gamugamu náà máa fi lù adití sì ní máa jó afọ́jú sì ní lù ìlú náà sì gbọ́dọ̀ yá ẹ rí pé òwe kíni tá bá pè pé òwe kíni ẹ máa dá wọn lọ ẹ ní òwe ìkìlọ̀ ni o wọ́n ń kìlọ̀ fún yín ni torí ibi tí ó jà sí kò sẹ́ni tó mọ̀ Yorùbá ti múra ogun tẹ́ ẹ̀ bá fẹ́ kí Yorùbá bọ́ sínú ogun tó rájà ilé tó bá yẹ bí ó ṣe máa lọ rèé tẹ́ ẹ̀ ní wá solution sí bàbá Yorùbá múra ogun ilẹ̀ Yorùbá ò rí bó ṣe rí lè ní látijọ́ tọ́rọ̀ bá rí báyìí wọ́n làwọn bàbá wa wọn ni wọ́n pè bíríkótó wọ́n pè bíríkótó ṣùgbọ́n lónìí àwọn bàbá wa wọn wá dà tí ń pè bíríkótó kò sí mọ́ torí ẹ̀ bó ṣe máa ń pariwo wọ́n nìyẹn èèyàn dà tí ó pè bíríkótó báyìí. Ààrẹ Ọ̀nà Kakanfò ìwé ló kọ sí UN lánàá pé kí UN kan gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà
mo ní ṣe rìpọ́ọ̀tù ni ọ̀rọ̀ wa kan ilé ìta ti rí kí lè àtúbọ̀tán rẹ̀ bàbá wa wí o mo mọ̀ pé nǹkan kan òfin kan wà tó de bàbá yẹn lọ́wọ́ mọ́lẹ̀ táwọn èèyàn ò kíyèsí bàbá Ọbásanjọ́ sì ló dá iṣẹ́ yẹn wò nígbà tí olóyè Gani Adams ja ìjà ìdí àràbà tán tó wá fẹ́ lọ fèsì ìlú Ìlọrin tí wọ́n kọ́ ọmọ ogun lọ Ìlọrin lọ́dún náà lọ́hùn mo rántí ìjà Sàárẹ̀ táwọn OPC dánwò after ìjà Sàárẹ̀ ló kan ìjà Sàárẹ̀ nígbà táwọn tápà fèsì Yorùbá ní Sàárẹ̀ àwọn OPC fakọyọ ń bẹ̀ gidi gan wọ́n fakọyọ tààrà ìjà yẹn wọ́n tún wá ṣẹlẹ̀ nílọrin wọ́n ń bọ̀ wá lọrin ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló yí dànù sínú Asadam lọ́dún náà lọ́hùn ẹ̀yìn ìjà yẹn ẹ̀yìn wàhálà yẹn ní Ọbásanjọ́ náà fọgbà àrékèrèkè wọ́n kápá fẹ́ bọ baba lọ́wọ́ agbára rẹ̀ lọ sàbújá lọ́dún náà lọ́hùn mo rántí dáadáa vividly ìgbà tí wọ́n fi bàbá yẹn lẹ̀ pẹ̀lú ìdírẹ̀bẹ̀ àtàwọn àgbàgbà kankan kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá pàápàá jùlọ Aláàfin àná bàbá ni Ọbásanjọ́ ní kàn tọwọ́ rẹ̀ bọ̀wé pé ibi tó bá ti rí crisis nílẹ̀ Yorùbá ò ní wọ́n mú ìwé tí bàbá tọwọ́ bọ̀ ní jẹ́ bàbá ló ká bàbá yẹn lọ́wọ́ kò dùn ní ẹni tó lè tíga àwọn èèyàn tó fi lè bọ́ sójú ìjà òun ni olóyè Sunday Igboho olówó pápá ìjọba tó ti tẹ òun náà pé kò gbọdọ̀ jà lásìkò yìí àfikún mọ̀ tètè bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe ti ríbi tí òṣèlú ń fi àkóbá tiwọn tí wọ́n fi kó bá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí ń kó aburú bá wa àwa ò lára yà á lára òfò kéèyàn ọmọ ọkùnrin lọ́dọ̀ àwa ò láìkì ẹ̀ ọ̀dọ̀ tí wọ́n ní Allah ní yákáwó àwa iṣẹ́ Allah ní yákáwó lọ́dọ̀ tiwa bí àwa iṣẹ́ Allah ní yákáwó nítorí pé Ẹlẹ́dùmarè tiwa ò sọ fún wa pé kéèyàn ó kú pé Bíbélì ní ẹni kú tiẹ̀ ti gbé ni tọ̀dọ̀ tí wọ́n bí lè pé tó bá ti kú tó láti lè ṣe ayé bóyá pa àyàbí mẹ́ta mẹ́rin yóò rà lójọ náà wọ̀ àwa òde ìrìn àjò tiwa ò rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ tiwa ò ṣàfàyè irú yẹn lẹ̀ torí ẹ̀ kéèyàn kan sọ̀rọ̀ lọ́dọ̀ wa a máa dàbí nǹkan o ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀ jẹ́ ikú máà tí wọ́n pa lánàá lọ́nà Ògbómọ̀ṣọ́ yẹn ó dùn tó lórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá o kẹlọ̀ pé olóyè Gani Adams ní ìsanra rírọ̀ bá a ṣe ní wèrè níta la ní wèrè nínú ilé táwọn kan bá pera wọn lọ́mọ líle nínú Fúlàní aláwọn tó lè kojú wọn ṣùgbọ́n púpọ̀ nínú àwọn tó jẹ́ alágbára ńlẹ̀ Yorùbá ìgbàgbọ́ wọn ni pé àwọn láṣáájú wọn Gani Adams púpọ̀ náà alágbára ilẹ̀ Yorùbá bó ti rí mo sọ fún ilé ní tí wọ́n bá ti mú olóyè Gani Adams tí ò bá fi sọ̀rọ̀ tó jókòó fún jẹ́jẹ́ tí ń wòran kò sálágbára náà ilẹ̀ Yorùbá tí ó dìde gbogbo wọn mọ̀ wòran ni ṣùgbọ́n tí wọ́n dí wọn lọ́wọ́ wọn máa tan wọn pa ni kẹ́lẹ́ mọ̀ ẹ lè má gba ẹ̀yin tẹ́jẹ́ alágbára ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá gba strange calls kì í ṣe pé kẹ́kẹ́ dédé máa tẹ̀lé àwọn èèyàn lọ gọ́gọ́gọ́ pé wọ́n pè mí nìkan ní wá ẹ má lọ bẹ́ẹ̀ ní bòdì níbi kankan lákòókò tá a wà yìí ó léwu mo ti sọ fún yín láìmọye gbà kì í wá ṣe bẹ̀yẹn nìkan ní tágẹ́tì wà o ẹ mọ̀ pé mo sọ dáadáa fún yín Ondo Èkìtì Ìbàdàn gbogbo yín lẹ wà lórí target ogun ọmọ ibi apá ibìkan bẹ lógun ṣe tí wọ́n dárúkọ tí mo mọ̀ pé wọn ò ní rí bẹ̀ wọ̀ torí àwọn tó wà ń bẹ̀ yẹn 24/7 àwọn kò gbéregbé ẹ̀dá ni wọ́n kò gbéregbé pátápátá gbà àwọn akọni ilẹ̀ Yorùbá kan ni látọ̀nà láàró mọ́ lọ sọ́nà ìdí ìrókò lọ́hùn àwọn tó wà ń bẹ̀ eruku ni wọ́n o ẹ̀mí wọn bí òkúta òkè Olúmọ ni wọ́n ṣe tán a máa bí aláya Fúlàní kan rí kó lọ sọ́nà ibẹ̀ yẹn ọkọ̀ àwọn èèyàn balẹ̀ níbẹ̀ yẹn bọ́t àwọn èèyàn wa káràkátà tó pọ̀ jù lórí ọ̀dọ̀ wa ń bíbà yìí òun ló ń ba èmi lẹ́rù tí mo fi sọ pé ẹ jọ nítorí tọ́lọ́hún ẹ mọ́ wọ̀ sọ́sọ́ ẹ dẹ̀ mọ́ sàṣùpìyè torútorú ẹ mọ́ sùn ẹ jọ wọ́n fẹ́ ṣe ọṣẹ́ bọ́ tó ń tún ariwo yẹn pa àwọn ará abẹ́ fẹ́ ṣọṣẹ́ nílẹ̀ Yorùbá ẹ jọ nítorí tọ́lọ́run ọba àlẹ́ni ní musa o wọ́n sì lẹ́ni tí ò bá lẹ́ni ní musa yóò mú kíkan àlẹ́ni ní musa ká má bà wá mú kíkan ẹ má jà finatoro lẹ́sùn ní o mo rí IG gan wọ́n gbọ̀n lọ́bẹ̀ in fact ọ̀gá Túnjí Dìísù ọkùnrin ní ọkọ̀ ọba àdá ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ gbogbo eléyìí láàrin nígbà tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láyé ẹgbẹ́ tó kun tó bá jẹ́ pàrọ̀ rí báyìí ní bóyá kíní Yorùbá dẹ́kù IGP Túnjí Dìísù wọ́n wá yọjú sáwọn èèyàn wọn tí wọ́n jí gbé kó tó di pé wọ́n pa máa yẹn ni àwọn IGP ti wá visit wọ́n àwọn wá ojútùú sí inú wa dùn pẹ̀lú ìgbésẹ̀ tẹ́gbé ààrẹ náà ṣe wá sọ̀rọ̀ pé gbogbo ọ̀nà làwọn fi wá bójútùú sí bí wọ́n ṣe yọ àwọn ènìyàn gbogbo kìíní yìí láti ilẹ̀ kí ló fa dídákẹ́ tẹ́ dákẹ́ kì í ṣèdí ló bẹ̀rẹ̀ ṣé ẹ mọ èèyàn tó ti pánlẹ̀ Yorùbá ni kó tó dàkókò yìí wọ́n á gbọ́ ọkùnrin kan ní jagun ló mú àrán ní eré òrò àgọ́
ọmọ ìgbàjà ni wọ́n ti pa jagun ni wọ́n pè é wọ́n ròyìn pé òun náà kíkanjú ẹ̀dá ni níjọ́ wọn pa wọ́n tàn jáde kúrò lé ní wọ́n sì tàn pa ẹ má jẹ́ sàṣùkúyè ẹ má jẹ́ àgbàgbéra ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀bẹ̀ mo bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá orí ìdọ̀bálẹ̀ mo wà ẹ má sàṣùkúyè lásìkò tá a wà yìí àsìkò ẹlẹgẹ́ gbáà ni gbogbo nǹkan sọ lájẹ gbogbo nǹkan tí Ọ̀jájúní sọ pátá gbogbo nǹkan táwọn èèyàn ti sọ nípa pé wọ́n ń bọ̀ wálẹ̀ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ execute ẹ̀ báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ execute ẹ̀ ni àwọn Fúlàní ní dánwò àwọn ni kò sẹ́lòmíì kò sí ẹlòmíì gbogbo ẹni tí wọ́n ti ń fojú kan Fúlàní láàrin àdúgbò ibi tó bá wà gbà pé ikú ní bọ́ mọ́rin ọmọ òfura ni wọ́n ikú ń bọ́ mọ́rin ọmọ òfura ni sẹ́nu pé ibẹ̀ yẹ ojúpa ogun ni Ọ̀fà wá sọ́nà Òṣogbo táwọn Fúlàní máa ń tọ̀ látijọ́ àwọn ọba yìí máa ń sá lọ ńbẹ̀ ni o ẹ lọ bèrè tán àwọn ọba Ọ̀fà máa ń sá lọ ní nígbà tí wàhálà bá pọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún ilé nìyí wípé ẹ lọ múra dáadáa wọn ò wọlé tọ̀ yín nílùú Ọ̀fà nítorí pé ara àwọn ìlú tí wọ́n kà kalẹ̀ fún wa ni pé wọ́n fẹ́ tọ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ wà ń kírun ẹ máa múra lẹ̀ gbogbo ọ̀nà Òṣogbo ẹ máa múra ẹ má sùn àsùkúyè wọ́n mọ̀ pé ẹ̀sọ́ ló léyà yóò wọ̀ yín lára wọ́n mọ̀ àwọn eléyìí ṣe mùsùlùmí ẹ̀yin lẹ́ ń pè wọ́n mùsùlùmí wọ́n yìí sára yín ṣùgbọ́n tẹ́ bá rí wọn ìsìlámù ó làwọn gbé dání ìkà ọmọ oró ni wọ́n ẹgbọ́n nǹkan tá a fà ìsọ ẹgbọ́n tá a fà ìsọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn. ó ṣe jẹ́sìn yìí tí mọ́ṣáláṣí pọ̀ dáwà pọ̀ qala Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsìn ní ìsìlámù díẹ̀ sí mùjẹmùjẹ ìlú lábára ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lábára wọn ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ sí ẹ̀yí láwọn ìlú táwọn máa sọ ìgbà ìsìlámù ní ilẹ̀ níbẹ̀ àwọn sọ ìgbà mùsùlùmí ló dominate Nàìjíríà sí Nàìjíríà ilẹ̀ ní fọkànbalẹ̀ ohun tó fà á ẹ má jẹ́ tẹ̀yìn òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí èé takò kẹfẹ́ rí tó jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ ní mẹ́ntako ní mẹ́múlọ́ta àwọn nìyẹn o ẹgbẹ́ bàbá rẹ̀ Abu Talib tó dúró tì ó fẹ́ kú báyìí ó pọ̀ pàtàkì Ànábì ní bóòtẹ́ ẹgbà ìsìlámù kan sọ wípé la ilaha illallah Muhammadu Rasul Ọlọ́run gba àwọn ẹ̀dá ní kò léwu ẹ wá ṣe wá sí fún àwọn èèyàn wọn tẹ̀lé yín ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn kódà kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ kìrìsìtẹ́nì kódà kó má jẹ́ kìrìsìtẹ́nì wọ́n jẹ́ lẹ́bọ gbogbo ohun tí wọ́n bá pera wọn èèyàn kan ò ní right láti ṣe wá sí fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹ wá lè pa wọn ẹ wá pa odidi ìlú èèyàn 100 Ọlọ́run bí o. gbogbo yín wá sọ́nà Ọ̀fà tí wọ́n sọ pé àwọn ní àwọn jagunjagun àwọn onígbà ẹ múra nílùú Ọ̀fà ẹ múra gidi mo rí security apparatus yín lọ́fà mo rí pé ó sọ́ọ̀rì dáadáa ṣùgbọ́n mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí àti ń gbọ́ story àṣìta àbọ̀n nígboro Ọ̀fà gbogbo kíní wọ́n fi ṣe ní kárìdèwé ní òjijì wọ́n kàn wọlé tàn yín lára nígbà tá gímẹ̀tì bá ti ń wà láàrin yín security à ń gbọ́ pọ́n láwọn ọmọbìnrin kan wọ́n bọ̀ láti club ni wọ́n gun ọ̀kadà pé wọ́n bá yìnbọn sí méjì nínú wọn ẹnìkan ní mistake ni ẹnìkan ní ìyàrá náà ń sọ àmọ́bi tọ́rọ̀ yẹn ó jà sí ọ̀rọ̀ tọ̀fà mo gbọ́ lérèfé ni ìyẹn tí ìfìdí ẹ̀ múlẹ̀ dáadáa ẹ̀yin ẹ̀yàn wa lọ́fà ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba abẹ̀yìn ẹ mójútó ìlú Ọ̀fà àwọn ìlú wọ̀nyí orí surveillance náà wà o wọ́n wà lórí surveillance gidi wọ́n sọ yín ní ìwọlé èyí tó bá yín pera rẹ̀ pé àwọn àti Fúlàní gangan làwọn ọba ó sálọ owó ń bẹ lọ́rẹ̀ yóò sàkó tí wàhálà bá dé nílùú Ọ̀fà ọba yín ló kọ́kọ́ sálọ. láti sọ fún yín gbogbo yín tẹ́ ní mọ́sálásí gbogbo ẹ̀yin bàbá wa yìí tẹ́ ẹ kọ́ mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹ mọ̀ ọ̀rọ̀ àfa àtẹ́mẹ̀ gbé mọ́sálásí fún o. orí múmbàrí yìí kan náà lódìdí ìmáàmù ló ti sọ wípé tí Sultan bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa ṣé ẹ̀ gbọ́ ni. orí múmbàrí yìí kan náà ni mufti ìlú kan ló ti sọ wípé ṣé ẹ rí ẹ wá jẹ́ káwọn ọmọ yín ẹ lọ kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn ẹ lọ máa ràdá fún wọn fídíò tó go viral ni àwọn táwọn wíwọ̀n yìí ni o wọ́n ti wà nílẹ̀ Yorùbá yìí náà o kọ́lọ̀ mọ́sálà wá lọ́wọ́ wọn o. ayàlàkà yìí èèyàn kan ò lè sọyàn kó di mùsùlùmí tọ́lọ́wọ́ ò bá fẹ́ Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ ò bá fún èèyàn ní privilege ni òun náà kọ́lọ̀ fún mẹ́nà. gbogbo àwọn ọmọ yín ẹ mọ̀rú ilé kéwú tẹ́ ẹ fi wọ́n sí tọ́mọ rẹ bá ti ń délé tí ò lè kí ẹ mọ́ ike dádì ẹ kúlé wàhálà ń bọ̀ nulẹ̀ rẹ nu o. tẹ́ẹ̀ tí ń ṣe meeting tó ti sọ pé ẹ̀sìn tí wá ní ká mẹ́mẹ́ ṣe family meeting ẹ̀sìn wo ló ní kéèyàn mẹ́ ṣe family meeting lọ́jọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára ní. kí la fa sọ àbó tọkọ ṣé kí n sọ tọ́ ni
àwa la gbé Jerusalem wa pẹ̀lú gbogbo bá ṣe rìnrìn àjò wa nílẹ̀ Yorùbá àwa la kọ́ sí ẹ̀ níbi tá a bá dé yìí ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run Elédùmarè ọba tó dá yóò wọ̀run kó yọ ilẹ̀ Yorùbá kó lọ́wọ́ wọn ṣùgbọ́n lákòókò yìí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ lélẹ̀ Yorùbá ẹ má fìdí lé yín ẹ má lè mọ́ra yín báyìí Fúlàní lè mọ́ o àwọn lọ́tà yín ẹ ti mọ ìrìn àjò wọn pẹ̀lú yín pé wọn ò ní nǹkan kan tó fẹ́ fà yín dògùn jíjà lọ ẹ múra lẹ̀ àti sọ ọ̀rọ̀ yìí wá látẹ̀yìn bí ṣe máa ń ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ náà nìyí tí wọ́n mọ̀ sọ pé tá a fi rógun Dálómi bó ṣe ṣẹlẹ̀ rí tá a fi rógun Òṣogbo bó ṣe ṣẹlẹ̀ rí tí wọ́n fi tú òde Ọ̀yọ́ bí ṣe ṣẹlẹ̀ rí bó ṣe ṣẹlẹ̀ rí gbàdúrà lọ́wọ́ Àfọ̀njá bí ṣe máa ń ṣẹlẹ̀ rí ìdí ẹ̀ la fi ń ké sí gbogbo gbà pé ẹ ṣọ́ra sí ẹ mọ́ sàṣokùnyè ilẹ̀ Yorùbá èyí ni mo rí bá wí o ìkìlọ̀ ni mo fi kí ní ìṣe o ìkìlọ̀ ńlá fúnlẹ̀ Yorùbá ìkìlọ̀ àwọn ọba yóò ní dá sí púpọ̀ náà àwọn ọba yóò sálọ nígbà tí wàhálà bá dé bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu mo tó sọ yóò sálọ tí wàhálà bá dé gbogbo àwọn gómìnà yìí ni yóò sálọ kò sílẹ̀ tí yóò dùn tí wàhálà rẹ̀ bá dé torí ẹ̀ dídúmọ̀ sọ fẹ́yìn tẹ́ ẹ nílùú wípé ẹ ṣọ́ra sí kì í ṣẹlẹ̀ sọ́mọ gómìnà o kì í sì ṣẹlẹ̀ sọ́mọ pírẹsidẹ́ǹtì ẹ̀yin aráàlú náà ní ṣẹlẹ̀ sí torí ẹ̀ ni mo sọ wípé ẹ ṣọ́ra sí kí ni mo rí bẹ́ẹ̀ tí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ gbogbo táfà yẹn sọ ṣe gbọ́ gbogbo táfà yẹn sọ bí wọ́n ṣe mọ̀ tiwa gọ́gọ́gọ́ nù wọ́n mọ̀ sọ fún wa pé ẹ̀rọ pẹ́lẹ̀ àwọn mi ti wá sórí àwọn afáǹsìn mi fẹ́ wá sórí ọ̀rọ̀ wọn tí ma wá sórí ọ̀rọ̀ wọn àwọn aburú ọ̀sẹ̀ tí ṣe ilẹ̀ Yorùbá máa kà fún wọn tí ò níye díẹ̀ lẹ́ni tẹ́ gbọ́n rẹ̀ yẹn díẹ̀ ló kà tí má kà yókù fún yín ẹ̀rí afá mi ẹ̀ sì lẹ̀kùbá ní ọ̀sẹ̀ tí ṣe fúnlẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ sọ tèmi fún yín ẹ jẹ́ ká lọ múra ká lọ gbáradì bọ́dà wa kan wọ́n jẹ oyè ní Ọ̀wọ̀ láìpẹ́ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ ìyẹ̀dùn tí wọ́n ní fún wa. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà wọ́n ní àti ti Christian wọ́n fẹ́ ṣe ti Muslim Mùsùlùmí ni mí pé Christian ni wọ́n ti ṣe lẹ́ẹ̀kan yìí mo fẹ́ correct error kan ìlú ilẹ̀ tó gbé bí mi ilé mo ti kàwé mo tó bẹ̀rẹ̀ sí káàkiri ìgbà tí mo káàkiri lágbàáyé tí mo láwọn kankan ni mo rí pé Christian ni àwọn òyìnbó ló kó wá mi ò joyè Christian bí ilé mi joyè Muslim mo ti joyè bí 13 oyè ìṣẹ̀ṣe ni mo kábíyèsí tí wọ́n fẹ́ joyè ní abẹ́ nígbà tó ń jáde bọ̀ ó ní ìṣẹ̀ṣe làgbà àgbọ̀bà mi torí ìdí èyí ẹ máa gbọ́ mi ò bí mo ṣe ń ṣàdúrà fún yín sìn ká ní èdè lárúbáwá mo fi sọ káàdà fún wáyé náà wáyé lò bẹ́ẹ̀ ló máa rí o ẹ̀ ṣàmì èdè ni wọ́n fi tú wa kò sí kankan bẹ̀ bàbá tèmi ìmáàmù ni ó wà láyé tó fẹsẹ̀ ní lọ́mọ́kà ó wà láyé tó gbẹ̀sìn wọ ọ̀wọ̀ àbí mo fi parọ́ ẹ̀yìn àgbààgbà tẹ̀ wọ́n kò dẹ̀ sẹ́lá ẹ̀ tó ń gbé wọ̀dọ̀ ẹ̀ tí ò ní sàn. Bismillahirrahmanirrahim kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Gbogbo wa pátápátá ẹnu kálukú láti lẹ́sìn ṣùgbọ́n ẹjọ́ mò ń joyè báyìí jẹ́ káàdìrà torí Nàìjíríà máa jagun ogun rẹ̀ ń bọ̀ ní Suwada náà torí kò síbi tí ò ní kàn ṣùgbọ́n ogun tó bá fẹ́ wọ bí ọ̀gbẹ̀sẹ̀ bá bọ̀ ọ́n lẹ̀ mo súnmọ́ àwọn ìjọba ogun ń bọ̀ kémi odidi olóògùn ní mi tó dá mi nímú àtọ́jú kí n tó lè máa gbọ́lọ́pàá kiri ogun ń bọ̀ o àwọn tó ń kidnap yín kì í ṣe pé kí wọ́n kidnap wọ́n ràn wá ni wọ́n fẹ́ dà wá rú èdè tí ó dèdè rú Suwada lọ́wọ́ tí ó fi kàn wá kò ní kàn wá. ẹ má ṣe Muslim má ṣe Christian pé mi ò ṣe tí àpò mi ò gbé kiri kan mi jàṣẹjẹ o ogun ń bọ̀ o ogun òkú Suwada ogun ní kó wá. kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo èèyàn ló mọ̀ pé ogun ń bọ̀ o a kàn ń fojú wo ni ilẹ̀ Yorùbá ó jagun ó ń bọ̀ torí ẹ̀ ká máa sọ pé ilẹ̀ Yorùbá ó jagun tàbí jagun sí ẹ̀rọ pé Bọ́lá Ahmed Tinubu ló jagun fún yín ẹni tó fi bí pa yín ṣé ó ráàyè yín ṣé ò ní sálọ ṣé gómìnà ló jà fún yín táwọn ọmọ wọn ò sí pẹ̀lú yín tí èsì ìyàwó wọn bí báyìí ṣé sẹ́nitọ̀ ló fẹ́ jà fún yín sáwọn ọlọ́pàá tẹ̀ ń wò tí wọ́n ń jẹ́ pé owó kọ́bẹ́ náà ń gbà lọ́wọ́ yín lójoojúmọ́ lẹ́sẹ̀ títì sáwọn ló jà fún yín ẹ̀yin lẹ gbèjà ara yín níjọ́ tẹ bá tó mọ lọ́rùn ẹ̀pẹ́ yín lẹ gbèjà ara yín lẹ́ẹ̀ máa gbé ìgbọ́dọ̀ sàṣọkùyè òdodo ọ̀rọ̀ ní bàbá tẹ́lẹ̀ tó joyè lọ́wọ́ yẹn sọ fún àwọn tẹ́ ń gbọ́ tó rọra sọ yẹn pé ogun bọ̀ nílẹ̀ Yorùbá ogun bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú àní wá sí Ìgbẹ̀sẹ̀ wá sàkúrẹ́ wá sí gbogbo omi láti bẹ̀yẹn wọlé ṣá wá sí Ifẹ̀ lọ sí ìlú Òṣogbo gbogbo bẹ̀yẹn lọ pìpì ara yín ẹ má jẹ́ kẹ́rù bá yín ẹ sá máa gbáradì yóò dé Òṣogbo tá a fẹ́ dá ó máa ṣẹlẹ̀ tọ́lá àwọn kìíní wọ́n ti wọ́gbó wa Òṣogbo tá a fẹ́ dá a sọ fún ìpínlẹ̀ ọwọ́ yín bàbá wọn ẹ ṣe wọn Lóko-Oru ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa ti wọn sáré gbòòrò àti mú wọn o kí ẹ fẹ́ fi mú wọn ṣe ṣe fẹ́ máa sìn wọn bí ewúrẹ́ ni àfẹ́fẹ́ wọn sìn wọn bí adìẹ ẹlẹ́sẹ̀ bá ti ká mọ́gbó yín ẹ ṣe Lóko-Oru bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní bínú sí kò ní bínú sí anybody tọwọ́ yín bàbá nínú gbóyin tí ìbá ti ṣe ìyá yín tó jẹ́ ìyá ara dáadáa wọn yẹn ẹ ṣe Lóko-Oru àlẹ́ sọ̀jù máa lọ tí gbàtẹ́ bá ṣe Lóko-Oru tẹ́ ṣe Lóko-Oru wọn ò ní wá mọ́. Yorùbá Parakọ̀ TV
ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.